èwo nínú yín ló lọ gbé burial ground ìyá àwọn tó gánú ayé? èwo ẹ̀yin èèyàn, Lizzy ọmọ Ṣìnàtù, Lizzy o ọmọ Ṣìnàtù. You go dey explain, you go dey explain, you go dey explain tire from morning to night. Explanation na water. You don cast, just accept it pé I don cast you. Wọ́n get it, ló bá fún dé bẹ́ẹ̀, wọ́n fi tọ́ sí, wọ́n rà rúgbúrúgbú ló bá gbá sí, ó wọlé kanlẹ̀ ni. Lizzy ọmọ Ṣìnàtù, Lizzy o ọmọ Ṣìnàtù. Pẹ̀lẹ́ sísá mi, ẹ̀sìn tó o ṣe yìí, nǹkan tó fi dá kéèyàn máa tọ́jú ilé nìyẹn. Bẹ́ẹ̀ ni, tó bá yẹ pé o tọ́jú ilé, tó bá ń lé ẹbọ láti ta làbúbá, tó bá ń lé ẹbọ láti ta wàá rí ibi dé sí. Bọ́ torí pé o tọ́jú ilé, torí ẹ̀ ló ṣe rí ibi dé sí, tó jẹ́ pé ìgbà tó ń lé ẹbọ náà tilẹ̀kùn mọ́ ẹ pé ẹ padà síbi tó ti ń bọ̀. You dey explain. Ìwọ ló ṣe léyìí, ó ta pure water in primary school, ó ta pure water nínú oyún kó tó lè rán àbúrò ẹ̀ school. Where were your parents when you were selling pure water? Gbogbo nǹkan ló ṣe rí. Ta ló wá fẹ́ jẹ́rìí ẹ̀ báyìí pé lóòótọ́ gbogbo nǹkan tó ń sọ yìí? Ó rán lọ sí primary school, ó rán lọ sí kékeré kan. Ìwọ kí ni èjì ẹ? Mélòó gan ló gbà lọ́wọ́ bọ̀bọ́ yẹn gan? Kí ni èjì tiẹ̀ gan tó ń rán bọ̀bọ́ yẹn lọ sí? You are less than 50. Oh, tí pé 50. You from your mouth you said the guy is 44. So kí wá ní difference láàrin ẹ̀yin méjèèjì tó sọ pé ó ta pure water láti rán lọ primary school? Ń pa pẹ̀pẹ̀ irọ́. Ó ga ọ̀wọ́ Ọlọ́run máa ṣàánú wa lọ́wọ́ làbúbú lórí social media láti làbúbú àti làbúbá. Ẹjọ́ látàárọ̀ dálẹ́ ní òde tí ìsinmi. Let me tell you one thing is one thing. Sórí gbà pé ọ̀gá lọ́gá teacher wọ́n ti ṣe kíni, wọ́n ti ṣe kíni yẹn fún ẹ. O mọ̀ pé ibi tí o gbà kọjá, àwọn kan gbà bẹ̀ sọdá. Ibi tó gbà kọjá yìí, ibẹ̀ yẹn ò dáa rárá. O mọ̀ pé ibi tó ti máa kọ́nà ènìyàn, wọ́n lọ kọ́nà ibi tó ti expect. Sórí pé ó dùn mọ́ ẹ láti gbé bàbá àti ìyá àwọn èèyàn jáde. Wọn ò tí ì wú iṣu ẹ dé gbòǹgbò. Wọn ò tí ì wú iṣu dé gbòǹgbò. Gbogbo ṣe ń ké. You see how people feel when you bring their own family member to come and ṣorí burúkú lórí social media torí pé o fẹ́ gang fight. Ṣé ìwọ náà ti ń feel ẹ̀ ǹsìn? Wèrè Ṣọlá pé. Ṣé ìwọ náà ti ń feel ẹ pé this is the same thing you're doing to people on social media and you don't like it to be done for you, to you? When people keep quiet and you're bringing their family outside, they are not keeping quiet. Èwo nu yín ló lọ gbé burial ground ìyá àwọn tó gánú ayé? Torí na burial ground she dey cry for from morning till night. Na burial ground this woman, wọ́n gbé burial ground ìyá àwọn síta. Ṣé ìwọ ò wú òkú bàbá oníbàbá? O gbé bàbá kí lorúkọ ẹ̀ ojú abẹ́ síta ni? O gbé bàbá come on. Ṣọlá pé o gbé ìyá ta ló gbé tó fi wọlé lórí social media? Ìyá Akim, ìyá Ìyábọ̀ Òjó, ìyá ta ló gbé wá kó wá fi ṣẹ̀sín lórí social media? Àbúrò rẹ̀ náà gbé wá yìí tó ń deny. It's your cousin. Your brother dey drink paraga up and down. Is your cousin. Àwọn tó gbá ń gánú ayé, àbúrò wọn ò gánú ayé. Àbúrò wọn kúrò nù ayé. The comment section was brutal. Ó ṣe tí gan o. Ṣọlá pé wo èmi ò tiẹ̀ ní ṣùgbọ́n ẹ̀ sọ. Sórí we listen we don't judge o. Ẹ má wà fún mi o. Mi ò mọ rí nǹkan tó gbà lọ́wọ́ Mẹ́wàá Láká tó jẹ́ pé she dedicated her time láti kí ni láti bójú ẹ̀ jẹ́. Èmi á bá ẹ ka update Mẹ́wàá Láká so that you don't need to stress yourself. Má bá ẹ ka update Mẹ́wàá Láká ò dáa. Update Mẹ́wàá Láká ò dáa. Ó ní na brother Adodoyo I dey pity. Which time did they used to cook for him? Wọ́n ní sèré ní bọ́dá láti ń jẹ́.
ẹgbà ló ń jẹ bọ̀dá láti ṣeré ní bọ̀dá láti ń jẹ kéèyàn jí láti àárọ̀ títí dalẹ́ you feel am Lizzy manage you go feel am as if you want to die but you no go die ṣó rí pé ó ti pẹ́ tó ti ń ṣe é fún yàn ṣó wá rí pé it's not pretty now when it's being done to you but did you consider the feelings of everybody you were abusing on this social media all the mothers all the children you're bringing and shaping for gbogbo àwọn ìyá tó máa gbé jáde pé ẹwù bá tó kó sí kò láṣọ lọ́rùn ẹ wo bí yẹn ṣe rí ẹ wo bí kinní kan wo bá àbúrò ẹ ṣe rí ẹ̀yin tẹ́ ẹ gánú ayé wo bí àbúrò ẹ ṣe rí àti tó gánú ayé wo bá àbúrò ẹ ṣe rí rọ̀ṣìrọ̀ṣì wọn náà tún dáwọ́ oúnjẹ kó má tiẹ̀ lè kó káwọn tó gánú ayé kẹ má tiẹ̀ lè ro oúnjẹ fún àbúrò yín kán ṣètò wá fi àbúrò yín gba donation níbi àmà kà á lọ wọ́n ní alájà àmúra máròde they do analysis from morning to night wọ́n ní kí lọ ọkọ rẹ̀ ó jẹ kí ni bọ́dà láti ó jẹ sùn lálẹ́ yìí o because number one nǹkan ẹyọ kan ti ṣọ́ kò sògbó fún bọ́dà láti lé ní ìyẹn ti ṣọ́ number two ṣe rí oúnjẹ yẹn nǹkan tí bọ́dà láti bá rí ló máa jẹ o torí ara ń kan Gaza lọ́wọ́ o ara ń kan Gaza lọ́wọ́ nǹkan tí bọ́dà láti bá rí ló máa jẹ o we listen we don't judge o ẹ máa gbọ́ wọ́n ní ó mà ṣe o we don't do donation for ìyálé we wan do donation for the younger brother last na donation we go do for Labubu on this house ìyẹn pọ̀ mẹ́wàá láká báwo lè ṣe sọ pé ẹ máa ṣe donation fáwọn tó gánú ayé this is too much this is super story ọlọ́run ọba ìgbésí ayé òmù yes wọ́n ti ṣe donation fún ìyálé ẹ̀ wọ́n ti ṣe donation fún àbúrò ẹ̀ wọ́n máa ṣe donation fún bọ́dà láti very soon torí wọ́n máa gbé wọn wá àwọn náà máa wá gẹnu sí máìkì bọ́dà láti ò lè máa go through gbogbo nǹkan tó ń fojú ẹ̀rí yẹn kó má wá gẹnu sí máìkì wọ́n máa ṣe donation fún bọ́dà láti náà lórí ìkànnì ìwọ náà last you go chop breakfast you go chop donation and water. Look at your life. If you are really rich, ṣé ó yẹ kán gbé àwọn tó wà ń ṣàwàwọ̀ ẹ̀ ó yẹ kán gbé wọn pé wọ́n fẹ́ ṣe donation fún trillionaire tó ń kàtà wọlé business raccoon ṣé ó yẹ kán máa ṣe bẹ́ẹ̀ yẹn fún àwọn tó wà ní sàkà na you claim all the names on this one even Dangote no even get name na you be the doctor na you be the alaja na you be the evangelist na you be the yeye mesho na you be the oledumota na you crown Amura Marode the name wey you don crown for this social media you are a trillionaire you are a zillionaire you are a tananaire you are kò sí nǹkan tó ti gbà zebrania and na only you too àwọn family ẹ̀ ń ṣẹ̀sìn lórí social media wọ́n gbé àwọn family ẹ̀ kọ́ wa máa tọrọ. But then I think it's the next. Labubu, Alpha. Ṣo máa báyàwó ẹ̀ pín lára ẹ̀sìn tó ń ṣe ìbáyìí. Ó ní last. Yẹ́lù gúnmẹ̀. Ó máa kó wa sí gbèsè náà. Má kó wa sí gbèsè náà. No wonder she's always shouting about donation. Exactly, because kò sí nǹkan kan. Donation náà gbà. Wọ́n ti gbà búrẹ́ wà náà wá gba donations. Donation náà fi ń jẹun is donation. Wọ́n ti gbà búrò àǹtí I'm speaking the truth I'm defending myself. Òtítọ́ ló gbé dání donation náà gbé dání. Ọlọ́run máa jẹ́ kí gbèsè ayé èèyàn rí wẹ́lẹ́. Ó ti kúrò lórí òtítọ́ la gbé dání ó ti di donation la gbé dání. Ìyàwó Labubu ẹ pẹ̀lẹ́ mà ṣé ẹ̀rọ kan tá ara báyìí ẹ wò bẹ́ẹ̀ ṣe ń rojọ́ àǹtí àgbọ̀ payán ṣẹ́rí lè tọ́lọ́run ti fi yín fún wa mú ìbá yìí ẹni wọ́n ń tújì yín ẹ̀yin ò kì í tújì onídìí lórí social media àwọn ìyá tí ò ṣẹ̀yìn tẹ máa ń gbé jáde tẹ máa ń bú yẹn ẹ mọ̀ pé wọ́n máa tún kọ ẹ̀yìn náà you think they are not ó tiẹ̀ ti pẹ́ jù kan òṣùwọ̀n tó bá fi wọ́n fún yàn náà lọ́ máa fi wọ́n ọkọ̀ ìbílẹ̀ ayé ṣe rí ni bí wọ́n ṣe ń tújì onídìí kiri tó ń ṣépè fáwọn ìyá oníyà tó ń gbé gbogbo wọn jáde tó ń ṣe gbogbo ẹ̀ kí ló rò wọ́n máa ṣe fáwọn family tẹ wọ́n máa dáríjì wọn you never see anything késekése ló ṣe rí
kàsàkàsà ń ṣe kí ni kàsàkàsà ń bọ̀. Mewolaka continues. Mewolaka sọ pé ló bá tán, I go drag Lagbaja, I go disgrace am. Shey you know wetin you go hear from Lagbaja's mouth. No be you dey do like bó ṣe wà yìí. You are the king kong of social media. Kò séyàn tó lè dẹ̀ mú, kò séyàn tó lè bẹ̀ wí, kò sí nǹkan tí anybody lè sọ tó lè gbọ́. Tó bá advice ẹ ló máa gbé wọn ṣépè, tó bá sọ pé ó ti tó máa gbé wọn ṣépè ni. Ṣé o ti rí ibi tí ilé ayé ẹ tó bàjẹ́ sínsìn? Wọ́n ní ṣé o mọ nǹkan tó máa bá lẹ́nu Lágbájá tó sọ pé o fẹ́ wá disgrace? Alájà home alone. See your life outside. See your life. Labubu. Ọmọ Zainat. Àbí kí lorúkọ ìyá yẹn? Ọmọ Sinatu. Ọlọ́run. Ọlọ́run. Àánú ẹ̀ máa ṣe mí o. Nǹkan tó sọ lé ayé ẹ̀ di. Look at what you turn your life. Look at your life in a basket. From top. O de rebo. O de ṣẹ̀sín. Wọ́n bá ń wéyàn tó ṣẹ̀sín ní history social media. Kò sí celebrity tó ṣẹ̀sín tó ẹ̀. Wọ́n ní ẹ wọlé ayé yín home alone. Home alone. Ẹ wọlé ayé yín. You did not take care of your mother's grave. You kàn ń pa ẹran kiri ni. Kọ́ ṣá lè rí mi kárí mi ló ń ṣe. You did not take care of your family as àwọn tó gánú ayé. You did not take care of your family. Wọ́n ní sí as Arijan dey use your nose blow flute and trumpet. Wo ibi tí ẹnu bá dé ṣẹ́ṣẹ́ lédè bẹ́ẹ̀ ni. Wo ibi tí ẹnu ti tún kún ẹ̀ dé nsìn. Wípé you are just a noise maker on social media. Fake life ló ń live lórí social media. Your family dey home, dey hungry. You dey live thousandaire on social media. You dey live fake life on social media. If you cannot take care of your family, you are not responsible. Bẹ́ẹ̀ni, tábùrú ẹ ò bá lè rí oúnjẹ jẹ tó wá ń sunkún pé ká wá máa ṣe donation fún. That means that you are not. Ó ti di àbúrò Dangote tó gbé wọn torí tó a bá máa wí sí. Wọ́n fún òun Dangote ibi tó ń belong sí ni. Ó ti di àbúrò Dangote tó wá tọrọ jẹ rí. Anti fake life, fake money, fake billionaire orí content creation, billionaire lórí fracas. Ẹ tún lè tọ́jú family yín. Wọ́n ní Arijan máa fi mú ẹ̀fọn fèrè. Wọ́n ní wọ́n sọ you actually thought that Arijan was a wicker. Ó rò gbogbo ṣe ń ṣe tó ń jẹ tó ń ṣe tó ń. Wọ́n ní ọjọ́ tó bá máa ka bùkún. Ṣé o mọ̀ pé bùkún yẹn ó máa yá báyìí? Ṣé ìwọ gan fún ara ẹ ṣọ́? You dey feel am. Àwọn èèyàn dẹ̀ ṣe kí ni? Wọ́n dúró ti Arijan. Torí ẹni a wí fún ọ̀rọ̀ ẹ̀, ọba jẹ́ ó gbọ́. Ó gbọ́ payá. Tinú ẹ̀ ló máa ṣe wo bí tó kó ẹ dé ń sìn. Mo lè sọ̀rọ̀, mo lè ṣe kíní, action pọ̀. Sórí action wá dẹ̀sìn tó wá rojọ́ látàárọ̀ dálẹ̀. Ṣọlá pé ẹlẹ́sìn àgbáyé. Bí àkálọ̀. Mewolaka ni o, don't come for me o. Mewolaka sọ pé anyone can fight, anyone can get angry, anyone can say hurtful things whenever they feel disrespected, but fighting to destroy others show that you are evil-minded. Bẹ́ẹ̀ni, tó bá ti ń jà báyìí, àjàpájúdé ni. Àgbéyàn yẹn wà ní number one, you first of all broke shame everybody. Ó yẹ ká kọ́kọ́ broke shame àbúrò ẹ̀ gan tó gbé wá yìí. Wípé as àbúrò èèyàn tó gánú ayé, as cousin èèyàn tó gánú ayé, why are you broke? Torí àwọn máa ń sọ pé àwọn ò broke rí, àwọn làwọn ní gbogbo ògo ilé ayé lọ́wọ́. Why are you broke? Because it's easy for your sister to say that wọ́n níṣẹ́ ni, wọ́n ní nǹkan tó ń ṣe, wọ́n ní nǹkan tó ń ṣe ni, poverty ni wọ́n, nínú kíní kan náà wà, ẹlẹ́rọ̀fọ̀ ni wọ́n. It's easy for your sister to say that. So how come you are still broke? This also how come your brother is broke? Ó yẹ kó o ní secret of wealth lóòótọ́. Àtàrẹ mo ní ó yẹ káàbúrò ẹ̀ máa rìn káwọn èèyàn máa sọ pé àbúrò Lizzy ló ń bọ̀ yìí o, àbúrò Lizzy ló ń bọ̀ yìí o. Wọ́n wá ń tọrọ oúnjẹ. Wọ́n wá ń tọrọ oúnjẹ fún àwọn family kì í Ṣọlá pé wá jókòó sórí social media wá explain. You still did not do the needful. O lè mú ìyàwó Arijan kó lọ máa gba ṣọ́ọ̀bù fún. But àbúrò tiẹ̀
ẹ̀jẹ̀ ò lè ṣe nǹkan kan fún. Ṣọlá pé look at your life. Wọ́n ní Lizzie's brother. Only when they question Lizzie's brother about their family history, specifically asking for Lizzie's mother's name, nobody Lizzie pé ọmọ Sinatu Lizzie wọ́n ti get orúkọ ìyá ẹ̀ Ọlọ́run ìyá ẹ̀ wò etí ẹ̀ máa ró lọ́rùn ni báyìí torí o ti họ́bó wọ́n ti get orúkọ mọ́mí ẹ̀. Ṣèbó you used to think that your security ṣe kíni wá jáde wọ́n gbé burial ground ẹ wá àbí kò fẹ́ dáa fún yẹ ẹ lọ́nà ọ̀run. Àwọn nǹkan tó ti ṣe fáwọn èèyàn tó ti kú náà nǹkan ó gbé burial ground àwọn tó ti kú wá ni ó gbé bàbá tó ti kú wá ni ó gbé ìyá tó ti kú wá ni ó kó àwọn family wa ò ṣe pé fáwọn ọmọ kéékèèké ni wọ́n gbé burial ground yẹn. What is so special about your mother? Ìyá ẹ̀ tó jẹ́ pé ó jẹjà kú ni. What is so special about you and your mother? Kò ní jọ yẹ yín papọ̀. Ìwọ ọmọ òfò ọmọ játidàti àbí ìpàbẹ́ ó mélòó òfò tó ti fi ẹjọ́ wẹ́wẹ́ tó ti fi báyé ara ẹ̀ jẹ́. Look at your life. Ọmọ Sinatu kò ní dáa fún Sinatu lọ́nà ọ̀run. Òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ní Sinatu máa ṣe lọ́nà ọ̀run. Bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ bó ṣe máa ń ké pè fún yẹ oníyà ni ó yẹ kán rọ̀jò ìpè sí yẹ ẹ lórí níbi tó wà. Òfò ló máa ṣe níbi tó bá wà. Lizozo awáyé má ṣe rere ọmọ ìyá wèrè kí ló dé tó lè lọlé wọn ló ti fi wọn ṣoògùn owó wọn nítorí ẹ̀ ló ṣe lè délé tó bá ti ṣe kínní ó fẹ́ pẹran fún ìyá rẹ̀ ó fẹ́ pẹran fún ìyá rẹ̀ ó dẹ̀ lọ sórí rí ibi tí ìyá òun wà kó lọ wò ẹ̀yin tó fúránù ayé o màá pẹran fún ìyá mi màá pẹran fún ìyá mi màá yẹ ó dẹ̀ lọ síbi tí ìyá wa kó tiẹ̀ lọ wò pé báwo ni bẹ̀ o ṣé wọ́n ń tọ́jú bẹ̀ o tó bá yẹ pé o tọ́jú àbúrò tó tọ́jú ibi tí ìyá wa ṣé wọ́n máa gbé burial ground yẹ́ ẹ̀ jáde ṣé wọ́n máa gbé àbúrò ẹ̀ pé wọ́n fẹ́ ṣe interview wọ́n fẹ́ bèrè nípa ẹ̀ ṣé ó máa jókòó sórí ibi tó ti jẹrẹ lẹ́sẹ̀ nìyẹn nǹkan tí ò yẹ a máa fi yẹ tó ló máa ń ṣe bẹ́ẹ̀ ni pé o gbọ́n ju everybody lọ lórí social media ibi tó ti jẹrẹ lẹ́sẹ̀ nìyẹn you are not taking care of home and you are doing fake billionaire fake life ló dẹ̀ ń live lórí social media. Kò sí explanation tó lè ṣe nílé ayé that is your brother. Ó yẹ kó ti ní ṣọ́ọ̀bù tiẹ̀ kó ti gba ṣọ́ọ̀bù ó ti gbàgbé pé irú ọjọ́ báyìí as a person tó jẹ́ pé ìka kún ọwọ́ ẹ̀ kó máa bá yàn jà kó máa bá tèèyàn jẹ ó kún ọwọ́ ẹ̀ ṣé kò yẹ kó ti project pé irú ọjọ́ báyìí náà máa wáyé tó máa lọ gbé gbogbo family ẹ̀ náà wá ẹyọ kan náà ṣì mú wá táyé ẹ̀ ti bàjẹ́ báyìí tó ti là bàṣẹ́ ṣí rẹ̀ wọn ò tí káwọn tó kù wá o. Òun kiri pure water láti ná nítorí mo fẹ́ ràn lọ primary school but ìwọ ló wá sórí social media tó lọ gbéyàwó Arijan ìgbà tó ń gbéyàwó Arijan I keep asking you Ìyábọ̀ Òjó ló sọ pé kó lọ gbéyàwó Arijan torí òkan kí gbé orúkọ Ìyábọ̀ Òjó nísìn ó tún sọ pé bọ̀bọ̀ yẹn Ìyábọ̀ ló ń ṣiṣẹ́ fún kò ṣiṣẹ́ fún Ìyábọ̀ o kò ṣiṣẹ́ family ẹni o kò mọ̀ Ìyábọ̀ rí o kò rí Ìyábọ̀ rí o Ìyábọ̀ kan ló ba tiẹ̀ jẹ́ kó má lè tọ́jú ilé yín o Ìyábọ̀ dẹ̀ kan ló máa wá bá yín tọ́jú ilé yín o Ìyábọ̀ kan ló máa wá bá ẹ tọ́jú oríire ìyá ẹ o ó yẹ kó mọ̀ àsọmọ gidi ó yẹ kó lọ síbẹ̀ kó túbẹ̀ ṣe o ó fi ìyá sílẹ̀ ó fàbúrò sílẹ̀ ó fi gbogbo wọn sílẹ̀ ó wá rojọ́ orí burúkú lórí social media ó wá rojọ́ orí burúkú lórí social media ó wá live fake life káàkiri see how they cast you wọ́n wá ń gba donation fẹ́ bàbúrò ẹ̀ ó dẹ̀ wà láyé ò tí kù wọ́n gba donation fàbúrò ẹ̀ Ṣọlá pé kí ló wá jẹ lérè ẹ̀ sìn ẹ̀ ló sọ pé òun máa jèrè kí ló jẹ lérè ẹ̀ sìn kí lèrè tó jẹ láti gan tó wà nílé gan jèrè wọn gbọ́dọ̀ sọ pé kí ni láti máa jẹ sùn lálẹ́ mú ní ẹgbà náà ló ń jẹ wèrè ẹgbà àti sèré náà máa fún láti ìwọ ló fò yìí what a useless human being ọ̀tá wa ń wò lókè sọ pé èèyàn wà nìyẹn kó tó máa jẹ gbà lọ́wọ́ mi nìyẹn because there was a time I used to look up to you pé jẹ́ ọmọdé ìníṣẹ́ look at what you reduce yourself to torí kó fẹ́ rojọ́ ẹjọ́ ìbò ló wá gbé ẹ dé you did it for Arijan náà ṣebí ìyàwó Arijan ló dúpẹ́ lọ́wọ́ ẹ pé thank you àwọn ti wà okay àwọn ti lọ sí hospital let Arijan to bring your owó gbogbo ọ̀rà for ọ̀rà ni báwa máa sopọ̀
ìgbà tó ń ṣe fàríjà òun orúkọ Ìyábọ̀ Òjó ìwọ ló lọ gbé òkú Fatima jáde jẹ́ kí Àríjà náà gbé family ẹ̀ jáde kó assist ẹ̀ tí ò gbé fọ́ ni kí ló fi ń ṣèyàn you can do it to somebody and when it's done to you it becomes a problem. Think for a second pé ìgbà tó ti lọ gbé family Àríjà wáyé what do you expect to happen? O dẹ̀ máa sọ pé o smart o wà intelligent it's not showing no. So my dear sórí lórí stage tá wà láwọ̀ ẹ̀ kò fomi lò ní kò sí pé kíní kò sí àní-àní ń bẹ láwọ̀ rẹ̀ kò fomi lò ní enjoy the show. The show is about to get started. Hope you are ready. You bring one, you collect two from Àríjà. Ọ̀rá for ọ̀rá, ẹ̀gúsí fún ẹ̀gúsí, ọ̀gbọ̀nọ̀ fún ọ̀gbọ̀nọ̀. Bẹ́ẹ̀ ni.